tẹ̀sùbà tẹ̀ ń fà yìí tọ́jà òkè ẹ̀yin àbúrò tẹ́ ẹ̀ máa wo gan tó ṣe pé èyí kúrọ́ àwọn kan bẹ nínú yín wọ́n rí náà àwọn kan bẹ olè yín wọ́n mú orí kankan ìyìn kí ẹ̀yin olè awo yẹpẹ̀ àmẹ́yìn tẹ́ ẹ̀ máa gbé lọ́ọ́ pa adìẹ èyí tá a rí sí ọ yìí lọ́ọ́ pa adìẹ ọlọ́lé kí ó dáhùn kí ó bá wà kó ní àkàrà tó gbogbo ẹ̀ fún wọn àmọ́ lọ́ọ́ pa pàǹgbá ọ̀dọ̀ wa ní ìlú òsì gbé wá kó o sì ti ṣe ó lè ní. ẹ̀yin àbáàdé ẹ̀ máa ń ka wọ́ọ̀dà lọ́ọ́ hàn kìnìún lọ́ọ́ lágbára ọlọ́wọ́ ọmọ náà ní dákúmá kò sì ní dákúmá lóòótọ́ mo kí i. gbogbo ẹ̀yin jàgàjàgà tẹ́ ẹ̀ fẹ́ jòkó bí abọ́ rẹ̀ ní gbogbo yín bẹ́ẹ̀ látọ̀dọ̀ abọ́ rẹ̀ gbogbo yín ni mo kí. ó ṣáda ẹ bọ́ dáadáa o tọ̀ jókòólẹ̀ mo kí olórogún èmi àti olórogún yìí a ti ń bọ̀ ọjọ́ pé o kéèhàn sáyé yíyọ náà mo wá ní pẹ̀lú àṣẹ ọlọ́run ọ̀dọ̀ ẹ̀ tí wọ́n ò ní ráyè má láyé ọ̀sán àmì ìjọ náà àmì òun lọ́wọ́ adé yìí kọ́ni wo jẹ́ ti dàgbà sí kékeré báyìí ní ìjọ náà tọ̀ ẹ mọ̀ wá wo láti ìjọ náà o bí máa ń pè mí èmi náà máa ń pè ojú ọlọ́run tún ní kí n tún wá rí báyìí tí mo tún pàdé ẹ̀ báyìí lágbára ọlọ́run kò ti lọ́dún gbọ́n hàn náà ní ètò mi lónìí ọ̀dà gbogbo ẹni tó wà ní èyí gòkè tó fún mi ó tún gòkè jù báyìí lọ. àwọn àfáà tí wọ́n wẹ́gọ́ mi àjàmánì kọ́ wọn yé alimubarak ẹ̀yin jama wàláhi làzí ìjọ́tí ti ń lọ òde ní ìrẹ́ni tó wẹ́lkọ̀mù mi báwọn yìí wọ́n a máa wẹ́lkọ̀mù mi o wọ́n kọrin wọ́n àmọ́ bí ìtàwọn àfáì alimubarak ní tí Òṣogbo nọ́mbà 1 mo kì í gbogbo ọlọ́mọba san wọlé san olóore. Àmín. ẹgbẹ́lẹ́gbẹ́ band mo kì í púpọ̀ ẹ má da ọ̀gá yín o ìwọ ọ̀gá máa pín kọ́ máa ṣe déédéé sọ́gbọ́ máa fi ṣe déédéé pẹ̀lú àṣẹ ọ̀rọ̀ kò ní í síjà. jama ansarul Islam tí pọ̀ tó ẹ tó sọ fáwọn ọ̀rẹ́ yín ẹ wá jọ yín wà ẹ wá jọ yín wà ẹ̀yin ni sàábí àlàájì àgbà lóṣogbo ẹnì tó sì ní bàlàájì àgbà ṣe bẹ́ẹ̀ bá máa ń jẹ́ ń bèbẹ́ aláàjì Kàmárù ẹnì tó ní bàlàájì Kàmárù lọrin ṣe ọmọ sì rí rẹ àwọn yóò jẹ yàn. Àmín. ọlọ́ọ̀mẹ tí ń ta gbọ́ ọlọ́wọ́ ti ṣe. Àmín. àdábánijà àdúrà ló ní wá sí ẹ̀yin àfáà tẹ́ ẹ̀ máa ṣe wá sí bẹ́ẹ̀ ní ìbá àdúrà ló ní kébì ọ wá ṣe torí pé mi ni láńlọ́ọ̀dù ẹ̀ tó fi kéwú tán lọ́rin ilé wa nílé. wàtò fúnà bí sábà ọmọ iná sálàtàtà wà rúbàtà máṣíà kàmá kọ́dé omirina o. ṣé kò fi kàn mí kún ọyìn. kàdálíkà tó fọláṣímì Muhammadu tọwáfà kùdùmí mithlu ma tọ́fàtò fúnà o. àdábánijà tẹ́rì ilé wa ló gbé ilé wa tó fi wá kéwú tán ọmọ rẹ ni o gbogbo ogun tí mo jà láyé kí tó dé tí mo dà yìí àwa pẹ̀lú àdábánijà ní tí mo bá dé yìí lóde nù èyí tí ń ṣe wá sí pọ̀ nísìnyí ó ti lé 50 ọ̀nà tó bá ti wá sí pé ọ̀nà ti dàgà ní padà ní àlàáfíà téèyàn bá kú nísìnyí wọ́n pa àfa mi. fatufuna bí sábà ọ̀rọ̀mọ̀lìnà. àyíká àtàmásíyànù kàmá kàdí kùmìrìnà. wà á rí bá àtàmásíyànù kàmá kọ́.
كذاك طاف الهاشمي محمد طواف قدوم مثل ما طاف جفناء وسالت دموع من دمام جفوننا. tọ́ba jẹ́ ni ọlọ́run tọ́lọ́run bẹ̀ lára ẹ̀ omi ọ̀kọ̀ọ̀kan bọ́ lójú ẹ̀ nígbà wọ ọlọ́run ìyá mi ò sì tí ì dé yìí ìwọ ọlọ́run bàbá mi ò tí ì dé yìí èmi tó mú wá yìí tó ọba kọ́kọ́ yọ sí bẹ́tẹ̀ àtìkì báyìí àwọn táwọn olóṣèlú náà bẹ̀ ní àwọn tẹ̀ ń kó lọ àwọn yọ ọbẹ̀ ní ohun làwọn kọ́kọ́ lò àwọn fọ́ àgùn ló tiẹ̀ ní ẹwà àwọn tó kó lọ mọ́ta. wọ́n sá lẹ́tìdùnú min tamami jufunina ala ma mado min ismi dhanbin kasabnahu. Adabadiya ọlọ́run wọlé àìsíwọ́ ara rẹ̀ ọlọ́run wọlé àníyàn tó fi tẹ̀lé mi tó wá padà dòní ibẹ̀ lọ́sọ̀rọ̀ kò sì padà lẹ́yìn mi lọ rẹ̀ ẹ wò gan. fanadá bí ó. ọ̀pọ̀ àìkéwú dànù. yìí tó wá ń bẹ lọ ibẹ̀ lọ́sọ̀rọ̀ kò tó wá padà lẹ́yìn wa. tuẹ̀ là á fi san tuẹ̀ ẹni Òṣogbo. aró oko tẹ ra búrẹ́dì ránṣẹ́ sí bóun náà bá wá ń bọ̀ tọ́ba lẹ́yìn tí ń pọ̀ nílé adébáńkóríyàn yìí àti orin ìdí àti orin háì bá ń kó fún wọn bóun ti ń jẹ búrẹ́dì tí ń gbádùn ẹ̀tù ẹ̀ tí mo mí sí bẹ́ẹ̀ náà bá wá rún pápó kí ẹ máa ṣe ẹ̀yin náà máa sí tọ́ tu ẹ̀ oore la wá fi san oore lọ́dọ̀ àdábá níjà lónìí ó sì wàhálà mímọ̀ púpọ̀ bẹ́ẹ̀ tí mo yìí ìtọ́lọ̀ ń bá ṣe fàdà bá níjà lọ́sọ̀gbọ̀ yìí tẹ́ ẹ bá gbé ha orin ní mo bí ọlọ́run kọjá kínkín nínú èyí tí ó ṣe fún. Amina. tọrọ aláníyàn ni àníyàn dáa bẹ́ẹ̀ tí wo gbogbo wa yìí ọlọ́run bá tún àṣírí ara wa fúnra wa á túká lẹ́yìn ara wa yìí ọlọ́run ṣeun tó fi awọ fẹ́lẹ́ bonú ṣé òjò á rí ọmọ kéwòn mi ń tẹ̀lé àbá wàlẹ́ àgùkù báyé àfa ò ti bàjẹ́ lóko síkù àfa ni ọmọ yìí bàbá bá ti gbèyè gbé àwọn nàkùnmùlà bẹ́ẹ̀ náà lọ̀gá bí iṣẹ́ gbogbo orú ilé ní wà gbogbo àdúgbò ní wà gbogbo orú àwọn èèyàn bẹ́ẹ̀ ọbẹ̀ ọlọ́run májàgbára wọn ká ẹnìkan kan wọn. Amina. A'udhu billahi minash shaitanir rajim àwa bá àdàbánìjà àwa bá àdúgbò lọ́dọ̀ ọlọ́run. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يكن من المشركين. Adabaniya tí bàbá wa là yí àgbà ó ti lọ ilé ọlọ́run ó ti darí wálé second alaji kí ló kọ yìí Lukman animasa àwọn ẹ̀rí mọ́ ìdí bíbire ẹ̀mẹ́ta àwọn ẹ̀lọ́ mọ́gà àti ẹ̀ẹ́sà àdúrà fún wa ní ìlú ni wọ́n ní ká sojú kòkòrò àdúrà lọ́dọ̀ àwọn alálàájì wọ́n bá ṣàdúrà fún wa wọ́n ní wàlúùláhì yọ gbà ẹ̀ ṣàdúrà fún wa. Adabaniya àti bàbá wa làjí àgbà ẹ ti wá lórí ọlọ́run ẹ ti dé wá àti dáhàsì bẹ́yìn ni pé ẹ sáàmù pẹ́ ẹdú amúgbó tó lọ tó dé láwàá sí wá sí àṣeyí lọ́rùn fún olóògógóró tó lọ tó dé láti wá sí àṣeyí lọ́rùn fún ọlọ́tí tó lọ tó dé láti wá sí àṣeyí lọ́rùn fún ẹni tí ń lọ lé aṣẹ́wó tá a dá mà bàbá wa lọ mọ́kà tó dé àwọn láti wá sí dáadáa àfẹ́ kú sí ìdíwọ́ àti ìgbé wọ́n tún dé yìí máa wò wọ́n sì yìí máa wò àmọ́ àfa kò sí tábí tèmi táyé pé kábàáyé gbélé lọ́rọ̀. Inna Ibrahima. ọlọ́run ànábì Ibrahima bàbá náà bàbá gbogbo tí ń jẹ́ mùsùlùmí. Kana
قانتا لله حنيفا. ọlọ́ni Ibrahim fúnra rẹ̀ nation òun fúnra rẹ̀ lẹ́yọ̀ kan Ibrahim tẹ́ wò ni ọmọ ìjọ kan lòun nìkan àrẹ Ibrahim. Abraham is not a single person rárá òun kankan fúnra ẹ̀ ọmọ àbá àti sọ̀rọ̀. Inna Ibrahim kana ummatan qanitan lillahi hanifa. ọlọ́dà ọmọ ìlànà Ibrahim qanitan adabanija àtúmọ̀ wa tẹ̀lé tọ́lọ́. lillahi hanifa. Ibrahim ó dura rẹ̀ lẹ̀ gbogbo kan yáyá tọ́lọ́ ní mi ń ṣe tọ́lọ́ ní mi ń ṣe ábìtẹ́ lọ yìí tọ́lọ́ ní ẹbí ṣe. shakiran li an'umi. walam yakun minal mushrikina. walam yakun minal mushrikina. ológun ebi máa bọ̀ Masudi ológun ebi olórogún àwọn mẹ́tẹ̀ẹ̀ta nù àti wàá pé báyìí. Inna Ibrahima ológun ebi. kana ummatan qanitan lillahi hanifa. olórogún máa fi ibi tí ẹjọ́ jòkó ti ra yín lọ́ọ́ jòkó ti olórogún. walam yakun minal mushrikina. Adabanija Masudi tó dé yìí gbogbo wa sí ní bá wá sí lóṣogbo pátá àwa Òṣogbo lọ ọdún yìí púpọ̀ táwa ti wá dé àwọn èèyàn kọ́kọ́ lọ bí wọ́n ti pè wá torí pé bàbá ní kí n lọ́dọ̀ yìí láago méjì bí ìbá ṣe ìjà tí wọ́n ń jà ní Ansarul Islam lórí ilẹ̀ bàbá wa lájí àgbà tí wọ́n wó gbogbo ẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ pẹ̀lú wọ́n ti yìn mọ́ bẹ̀ láàárọ̀ yìí bí ìbá sọ̀rọ̀ tí ò jáde ti gbéra sáago mẹ́ta lẹ́ni ilé yìí ti wà lóṣogbo láago kan bàbá tó méjì àwa wà lọ́dọ̀ Masudi a ti sọ fún adìẹ lókà ní ọ̀pá omi ọmọ agídí jẹ́ o yóò ti wá pàdé kalẹ̀ wọ́n ti wá mọ́ra bẹ́ẹ̀ làwọn fagbádá kọ́ sí àmọ́ á pe àwọn tá a lọ bá àwọn ọmọ gbé ẹ ti dé sa ti ṣe tá aago mélòó ẹni dé aago méjì ẹ má wọrí ìṣẹ́jú kan lẹ́yìn ni a ti jẹun tán níbi tá a lọ òun bá ti jìnnà sí láti lè kó lọ́dọ̀ Masudi a kà yọ sínú ọba yìí àwọn máa lọ pé dáadáa dáadáa fún ẹsẹ̀ méjì ló kù bá a ti ṣe ebi ẹsẹ àfáà sí wọn ti dé bẹ́ẹ̀ àwọn wo ló wà ní àjẹgùn ebi ẹsẹ àfáà àwọn kan náà wọn àfáà àwọn tó lóun ò pè àwọn náà máa rí báwọn àwọn tó lóun ọ̀rọ̀ ńṣẹ́ tí wọ́n ra wọn mú àwọn àfáà àwọn ni wọ́n gbé kọ́mọ̀ kó ti lọ́ọ́ jòkó ṣé kàṣẹ́lọ́ kìnìún náà ti wà bẹ́ẹ̀ ok ṣé sẹ́nẹ́tọ̀ kìnìún náà ti wà bẹ́ẹ̀ iṣẹ́ Ọlọ́run làwọn wájú. Inna Ibrahima. Ani Ibrahima. Kana ummatan qanitan lillahi hanifa. Ọlọ́run ló mọ̀ gàgà àmọ́ walam yakun minal mushrikina Ibrahima kò sínú ẹ̀ńtọ́ dà kẹ́kọ̀ọ́ má wọ̀ Ọlọ́run gbogbo bá dájọ́ kọ́ yìí lánàá tá a fi dà kẹ́kọ̀ọ́ mọ́ Ọlọ́run ọ̀rọ̀ ẹnu rẹ̀ ló fi dà kẹ́kọ̀ọ́ mọ́ Ọlọ́run ọkọ̀ ọ̀sẹ̀ lásán gbà ọdún káàdì àfikín padà ó ti sẹ́bọ̀ ẹbọ wa jura wọn lọ ní ẹ̀yin tẹ́ ẹ bá lọ Mẹ́kà tẹ́ ẹ dìde ẹ̀yin Òṣogbo ẹ má lọ bí omi mọ́ kí lẹ̀ ń wá lọ bí omi ẹ gbọ́ ni àfàrà ètò ìmọ̀ àlàzí tashrabuna. أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون أأنتم أنزلتموه من المزن. Kílẹ̀ wá lọ bí omi is a question. Kílẹ̀ wá lọ bí omi lásán omi ọ̀hún kò tún wá mọ́ kò bí ọ̀ omi ẹ̀rọ fún ní. أنتم
sọ̀rọ̀ lé ọlọ́run lẹ̀ yí lérí. أنتم أنزلتم من المزن làkún ní inú kan wọ́n ní yẹ̀ bí ẹ̀wù kan kún yá ayé wọlé káfírúnà apẹ̀yìn kẹfìrí. لا أعبد ما تعبدون àti lọrin ọ̀làwọ̀ èèyàn bá gébù láti kí n tó rí. قل يا أيها الكافرون ọ̀dà kúrítọ̀ wíwọ̀n inú náwù kí ló sáàlì mọ́. فيلم أبو ọlọ́run padà sẹ̀. يا wà nẹ́bí kúl sọ báyìí. يا أيها الكافرون gbogbo ẹ̀yin ní eléégún. يا أيها الكافرون gbogbo ẹ̀yin ní à ń sẹ́sẹ̀ pupa márùkù. يا أيها الكافرون gbogbo ẹ̀yin gbé ọ̀la lọ́dún ìlàsù. يا أيها الكافرون gbogbo ẹ̀yin tó ṣe pé ajá ilẹ̀ yìí bẹ́ lérí. يا أيها الكافرون gbogbo ẹ̀yin tó ṣe pé ìrìn ilẹ̀ yìí ń bọ̀. يا أيها الكافرون gbogbo ẹ̀yin tó ṣe pé ẹni gbalẹ̀ ẹ̀sìn nílé agbára ẹni bí tẹ́ ẹ̀ máa fẹ́ yìí wọ̀ ọlọ́run ní ìsọ̀bù yìí pé èrè yìí ó yí. قل يا أيها الكافرون ayyuhal kafiruna ẹ̀yin tẹ́ tó pé ẹ̀fìn tọ́lọ́ ọdún ẹ̀fìn ilẹ̀ ẹ̀sìn má ẹ̀ wá ń sin tọ́lọ́mù ọba dá crankshaft mọ́tò crankshaft katapila ọkọ̀ Datsun tí ó ṣiṣẹ́ mọ́ irin rẹ̀ lẹ́wọ́ kójọ ọ̀kan wá ṣáájú yín òun sán lérí ọwọ́ mú ìmọ̀ ọ̀pẹ ó so mọ́dì ìwà ń gbé oògùn onírè afẹ́mi abẹ́jẹ̀wẹ̀ ìwọ gan ẹ̀jẹ̀ lọ́ọ́ bá kúrò láyé. قل يا أيها الكافرون wà nẹ́bí sọ fún ọ pé mo pè yín tó lè bẹ́ẹ̀ máa ń kan mí máa ń kébìrì ni. لا أعبد ما تعبدون Ànábì ní kò sí jà la a'budu ma ta'buduna. Ànábì olú ẹ̀sẹ̀ ń jọ́nà kò ní sọ bá àwọn sábà pé ọ̀ya ẹ̀kọ́ kún mọ̀ jáde ẹ máa nà wọlé kún ní ẹnu pé la a'budu ma. لا أعبد ما تعبدون Ìyá Múníkà ìdí Ọ̀ṣun yá kò sí ní ẹgbẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ wò wọ́n ní amọ̀kẹ́ mùsùlùmí nìyí. Ìyá Múníkà bẹ́ẹ̀ bá ti lọ ẹ ti dọ̀ṣẹ́ bọ́. لا أعبد ما تعبدون gbogbo ẹ̀yin brothers tó ṣe pé ẹ̀ẹ́nì iṣẹ́ adagọ̀rọ̀ lọ́bẹ̀ wẹ̀ ń tẹ́ra ẹ lẹ́sẹ̀ mọ́lẹ̀ wọ́n á gbé kí ló kọ́ rẹ̀ ó lé mi Mukaila làwọn aláàjì sọ mí eré ẹ̀ ń dàrú aláàjì sọ Mukaila kí ló wá lóbi tó wà ń lọ kẹsẹ̀ bómi omi ọdún tí ń bọ̀ jẹ́ ń wá ọ̀rọ̀ lọ́wọ́ yẹn ló ti kú tí ò ní lọ lọ́dún tí ń bọ̀ yìí. لا أعبد ما تعبدون èmi mọ́dá yìí ẹ̀ẹ́rì ọlọ́run máa ń kàrán sùn wa ẹ̀yin àfáàtì ẹ̀ mẹ́jọ̀kọ́ ọlọ́run á máa kàrán sùn wa. alam naj'al lahu aynaini wa lisanan wa shafatayni wa hadaynahu. ألم نجعل له عينين ẹ dákun ẹ má bò mí mọ́. ولسانا وشفتين وهديناه النجدين ẹ ti lọ Mọ́kà ẹ ti dé gbogbo ẹ̀yin tẹ àwa bá lónìí ẹ̀yin nìkan kọ́lá ti wá sí ìlú mẹ́sẹ̀gì ni fún gbogbo ẹ̀dá lọ Mọ́kà tó dé alálàájì ni alálàájà ni ẹ̀sìn ti yín òun ni ti yín. لا أعبد ما تعبدون alábẹ́ ní kò síjà láàrin wa a kì í
Sagode, how are you? Ṣé wà dáadáa, òun náà dáadáa yìí, ẹ káàbọ̀, kò síjà. Àmàlà àbúrò máa mọ̀ ní báyìí lọ bí omi rárá. Omi lásán ni. Omi lásán. Kò sí tó lè ṣe. Ìwọ fọwọ́ yí ìgbẹ́ lọ sí wọ́n bẹ̀. Ó ní kékeré kan ò ní sí ọ́. Ó yẹ kó mi wọ́n sọ pé káwọ́ káyà kò ní rí kankan. Bí ó ti dúdú tó bí ó ti dọ̀tí kalẹ̀ lọ́dọ̀tí kalẹ̀. Ẹ wá wo sánmà. Ẹ̀fẹ̀ ni ó dá sánmà lẹ̀ tí ò síbi tó lè lọ láyé ọmọ wo sánmà wájú náà. Ọwọ́ ní méje ni bẹ́ẹ̀. From one to another ìrìn 500 years ìrìn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọdún pé kókó sánmà ilé ìmọ̀ fẹ́ bọ́ sánmà ilé kejì ìrìn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọdún ni ẹ̀fẹ̀ ni ó dá yìí múlẹ̀ ẹ̀ sì má. Ilẹ̀ ẹlẹ́lẹ̀ wò yìí bẹ́ẹ̀ máa ń gbẹ lọ ẹ̀ẹ́ka kọ́lọ̀ lẹ̀ yóò lé ní 100 tọkàn oníjọra wọn. Kọ́lọ̀ bẹ́ẹ̀ ti kan green ẹ̀ máa kan blue bẹ́ẹ̀ ti kan blue ẹ̀ máa kan white bẹ́ẹ̀ ti kan white ẹ̀ máa kan purple bẹ́ẹ̀ ti kan purple ẹ̀ máa kan pink bẹ́ẹ̀ ti kan pink la ilaha illallah inú lẹ́lẹ̀ kan yìí. Ẹ̀fẹ̀ ni ó ṣe gbogbo wọ̀nyí lẹ̀ ẹ̀ sì mọ́ ẹ̀ wá ń lọ tẹ̀sẹ̀ fún mi. Yaba wa dùn mọ́ ilé ẹnu tó tẹ jẹ yá àti gbogbo tí wọ́n dún bẹ̀ tán pa tẹ́ bá gbé ẹ̀sìn ògbé ẹ̀ máa sọ̀rọ̀ ó lé nǹkan ní ṣe ọ̀mù kan ní ọ̀ ò lè dàpọ̀ ẹ̀yin alálàyé àwọn bá yín dúpẹ́ ní àwọn kan lọ́wọ́ òde o ọlọ́run lábẹ́ bí Ibrahim o bàbá yín ní díẹ̀ sí tẹ́ wáyé wọn làwọn ìyá kú mi náà lè mọ̀ ṣeré kí n náà kò sínú ẹni tó ṣẹbọ. ولم يكن من المشركين. Ẹ kó àwọn afá pọ̀ nísìnyí àwọn afá kan bẹ láàrin wa ẹlẹ́ ń bọ ni wọ́n máa lẹ́gbẹ̀ẹ́ gbèsè gbogbo orú gbogbo wọn ò ní rẹ́ǹtì ilé sí àárín ibi tó gbé yóò ti máa rí wọn ẹ̀yìn ìlú níbi odò bí àwọn àlọ́kọ́lé wọn wà bọ níkà wọn mọ wájú pẹ̀ mọ́ra wọn yọ máa láàbù wọn gbé òkúṣẹ́ àfa àjò yìí náà láti eri ìdílérè papọ̀ bẹ́ẹ̀rì kìnìún ẹ̀wọ̀n tí wọ́n papọ̀ mọ́ra wọn eri ìdílérè papọ̀ bẹ́ẹ̀rì kìnìún eri asín papọ̀ mọ́tò èkúté eri èkúté papọ̀ mọ́tò aláǹgbá ọ̀pọ̀lọ́ tí mọ́tò pa lójú títì ẹ̀yàn wọn kéwé lọ́ọ́ ha wá àmọ́ ha kíní kò tètè ha àdàgbé sọ náà lè lọ́ọ̀ kan pé pọ́n lérí àwa kéwù. Inna Ibrahim kana ummatan qanitan lillahi hanifa. Ẹ dákun ẹ̀yin Òṣogbo bẹ́ẹ̀ bá máa lọ lè kéwù ẹ̀ òbí tẹ́ mo lọ Adábánijà ní pure alpha àti gbogbo ẹ̀yin tá a bá pure alpha. Àwọ̀dọ̀ àfa wo la fẹ́ mọ́ ọmọ kéwù lọ ni? Àfa mi babaláwo ni o. Wọ́n ti di babaláwo tán àwọn àbá o èmi ọmọ pé àfa máa pọ̀fọ̀ kọ́dà bíi ti ọkùnrin tó wá sí bẹ́ẹ̀ tó kún òsì jẹ́ Ògúnjì mi wo ọ̀fọ̀ lẹ́nu Ògúnjì mi nì tààfà mi wájú báwọn lọ èmi ọmọ pé káàfọ̀ máa gbé lẹ̀kùn tó só bá ti àjẹ́ ní ti lẹ̀kùn tájẹ́ bá ti oṣù ní í sí lẹ́nu yíyọ̀ bá dàrú èyí tẹ́ bèrè bá wá ti ìkọta ní oṣù ṣé ìyá aláya ilé oṣù yìí. Inna Ibrahim kana ummatan qanitan lillahi hanifa. Mo fún yín lójú mo ní ọmọ function ó yẹ kí ẹ wá mi látara ojú ẹ tọ́ bá bọ́ wá sí mi yé ẹni ẹ̀pàdé ọlọ́pàá àti ọ̀pá kan. Alam naj'al lahu aynayni. Ọba bẹ́ẹ̀ kébé ni Alam naj'al lahu aynayni. Alam naj'al lahu aynayni. Ojú méjì mo fún ọ sómi ló fún ọ sóògùn ló fún ọ sẹ́ẹ̀rọ̀kò ló fún ọ lójú. Ṣé kìíní ẹ̀kú bàbá rẹ ìyẹ́ pàǹgbá díẹ̀ ìyẹ́ tòlótòló díẹ̀ ìyẹ́ ayékòótọ́ díẹ̀ ìyẹ́ adìẹ díẹ̀ ìyẹ́ adìẹ tó ẹ̀ wá so gbogbo ẹ̀ pọ̀ bàbá rẹ̀ rẹ̀ wù ìdísà kí olóògùn eégún sóhun ló fọ́ ọ lójú
mo rìn títí mo dọ́dọ̀ bàbá kan ẹ̀yin jàmbá bẹ́ẹ̀ bá ní kò sí ayé wọn fi ayé hàn kèbèrè rí ní nǹkan o ọlọ́run la gbójúlé lè jẹ́ kankan wọn ràn wá kèbèrè ní nǹkan òun lọ́lọ́run fi gbé kò ní dáa fún wọn. mo ní wọ́n ní kíní kan bẹ lọ́dọ̀ yìí ó sì fẹ́ràn mi àbá kíni mo ní mo ti fẹ́ kẹ́ fi hàn mí tọrọ fẹ́ràn mi gán ó lóun tó wọn fi kú ẹ̀bọ lòun ọba kú mọ̀lẹ́ ń bu ti yín lè bá bọ́lá ń bá lẹ́yìn lọ mọ́kà lórí ayé àmọ́ yín mọ́kà aláàjì bẹ́ẹ̀ bá wọn mọ̀ mí ìwọ̀n àrùn sí pé kélé ti bàjẹ́ wọ́n ní kíní kan bẹ̀rẹ̀ yàn ilé yìí bẹ́ẹ̀ kan kúrọ́ fún yín mo sọ fún ọmọ ní mo súnmọ́ yín ó ní kíni kan náà láti mo ní yàrá yìí mo ló tọ̀ wọ́n ní kíni bá ti dé kí n sọ pé mo fẹ́ wọ yàrá yìí wọ́n lè ní ẹ̀wọ̀n mi yàrá lọ́dọ̀ fún mi ó fi lọ́dọ̀ fún yàrá kan mo ní ẹ má wá bí o mo fẹ́ wọ yàrá yìí ọba sílẹ̀ kò fún mi ẹ̀kú tí ò sí gbogbo o ẹ̀kú tí ò sí kankan mo lábẹ́ ìyẹn sápá má bẹ̀rẹ̀ nígbà tí gbọ́ngbọ́n ọkàn mi ọ̀gá ọgbẹ́ mo ní bóyá ẹnìkan sí bóyá ẹnìkan sápá má bẹ̀rẹ̀ tọ́lá àwọn kan bẹ̀ tí wọ́n láwọn lọ́sàn-án yìí tó lè pé bàbá ló fi fèrè sẹ́nu tí wọ́n ń tẹ́ ọ báyìí ó ní kẹ́ mẹ́rin wá ó ní owó tó tún wá fi sí kò ní dáa fún mi. ولسانا وشفتين وهديناه النجدين. ó bá wọn afáàtì mi àjọjókòó ìmú kí n bọ̀ ó ní àá wọ́n wá ní ṣé ìyọ̀dá kí n fọwọ́ kàn ṣé kìtọ̀ ní ṣe oníkè má ti fọwọ́ kàn dáyìí náà ọwọ́ ní ń bọ̀ ọwọ́ ní kìíní kan báyìí ọwọ́ sùn ní lápá báyìí okùn lásán ní bá èmi lè ní gbèrò okùn lásán fún ọmọ tó fi sílẹ̀ ọwọ́ sùn mọ́ ó ní ẹ̀kọ́ wọ́n sì gbélé kankan lé mi mo wá gbé mo sì yẹ kò sí èèyàn bẹ̀ wọ́n ní bàbá ṣé mo lè sá náà sí ó ní ẹ̀sẹ̀ wà láì ó ní kí n sá sí wọ́n yẹ fún mi kerosene ó sì ní wọ́n gbé kerosene pọ̀ ẹ̀yin kébèrè ẹ̀yà wòlé gan o. mo wá mú kerosene mo wá bù sọ́wọ́ mo fi wẹ́ẹ̀tì ẹ̀ ó ní ẹ̀ sáré sí wọ́n ní ẹni kí n sá sí ó ní ẹ̀ sá sí wọ́n mo sá sànà èmi wọn náà lájọ ọdún àgbàlagbà ni wọn kọ́ra wọ́n ti lóni wọ́n ti dàgbà ní wọ́n ní sáà sí àlàyé bá sá kọ́ọ̀nà wọ́n sá ìsanáfẹ́ lọ bí mẹ́wàá ó ní àlàyé wọ́n wulẹ̀ lòdà náà mi tán kò ní àrùn mo ní kí ló dé tí òfin náà ọfẹ́ náà mi ní o mo ní kí ló dé tí òfin náà ó ní sórí kìíní nẹ́ẹ̀tì tí ń bẹ́ ń bu tó ń ti máa rí náà tó ń bá gbé dán kini òun bá ti yọ kó lára ẹ ọba sanna ti yọ ọràn nígbà àgbà mọlọdà kini wọn ti ó lè mi náà wà á mà ojú òkú ẹ lọ́dọ̀ bàbá mi. ó ní nígbà tí mo rí pé bá a bá sọ̀tàn nínú ẹ̀sẹ̀ gbogbo olóòmọ̀ òkúta ni à ń pè òun wá fi hàn gbogbo àwọn ọmọ àtàbúrò òun pé ẹ wọ́n bẹ̀rù gbàgbà bí àti bàbá yín sóògùn owó ní kiri kan tó tó lé ẹ̀kú bàbá àwọn bàbá ńlá àfẹ̀yìn náà wọ̀nyí ẹ̀kú tí ń gbé òun ọmọ tó ṣe kọ́lá burúkú wá ní bàbá ẹja lọ orí mọ́lẹ̀ aláwọn gbẹ́lẹ̀ ó tó 9 feet àwọn sọ ọ́ bẹ̀ àwọn dìbà báyọ̀ yìí àwọn adáhùn gbẹ́lẹ̀ táwọn àríkàn báyọ̀ yẹn tàbí pàtàkì sọ́bìrì nìkan ǹjẹ́ kó wọ́n wọlé kó o gbé agbẹ́rẹ́ ọlọ́run làwọn bá tó lọ òun tó bá mi wọ́n gbé sí ẹ wo kébèrè ọlọ́run wọn ní ṣiṣẹ́ fún ìṣèbọn láyé ènìyàn ní wọ́n bá ti gbé máa rìn ẹni gbogbo ká lọ àwọn bá gbọ́ gbogbo àwọn wá gbogbo ìlókò àwọn kú lókè àwọn wá kókò àwọn wá rọ̀rọ̀ alókò mọ́gi làwọn bá sọ̀rọ̀
àwọn bọ̀ làwọn bá dáná pé wọ́n bá tẹ̀ lóhùn lè bọ́ òun lè rí lókòtò kò lè bọ́ bí abisùn. aláàjì àwọn tó délé àdúbí. alamunaja alahu àìlẹ́ni. kílẹ̀ wá kí alamunaja alahu àìlẹ́ni. bí bàbá náà ti wá ní gbogbo nǹkan tán ẹ ló kú bàbá kú gbogbo nǹkan sì kú múlé. gbogbo ẹgbẹ́ bá ti mọ̀ bọ́lá wọn bá ń bẹ ẹ má ṣẹbọ ẹbọ bí ọlọ́run nínú ọ̀wọ̀ ẹ̀yà máa ẹbọ ọ̀run ó bí ọlọ́run nínú gan. tani àwọn àti tani ni nígbà yẹn lọ́dọ̀ àfa àtúnbọ̀ ọ̀bù kìnìtà wò lórí ní ẹgbẹ́ àwọn ayé àkàrà ní sinari ní àbúdámì ẹ pa iyọ. alisinatani fala taqrabuhuma abada. adékùnrin orí ọ̀dọ̀ ọmọ ìyá wa làwọn ń bọ̀ ó rí wọ́n lẹ́nìkan rí náà èmi náà wà lọ àbá mi tó wà ní owó kan kó láti rí wọ́n lórí náà o wọ́n ní mo wá gbogbo kan lọ́dọ̀ rẹ̀ lọ ó ní ẹ̀wá mi sí ẹ̀yà àtẹ̀kọ́ padà mo gbìyànjú mo kọ̀ǹtró ẹ̀ rí ní ìlú àwọn wọ́n bí ọ̀sẹ̀ ẹ̀rọ tí wà ní ká sọ fún yín lásìkò alẹ́ yìí ní mo sọ ìkẹlẹ̀ ẹ̀yà àmọ̀ tẹ́wọ́lẹ̀ wà káfàrà ẹ̀kú ọ̀nà ìkéwù ńlẹ́kùn fún àwọn ìkẹkẹ́ náà wọ́n ní kí n dànù yóò wọ náà fàtó kéwì ìrìnàjò ayé rè ní dà wọ́n yìí bọ̀ ọ̀bá rí pàtó tata lóko yẹn yà lóko ní sí i ọba fowó lẹ̀ ó sì fowó sẹ́gbẹ̀ẹ́ kan èyí jẹ́ ó sì mọ̀ ọ́tán ìjẹ́ alájú mo ní nà tí ẹ fẹ́ wáyé ẹ fẹ́ sí business kan ọbẹ̀ lọ kópa kó wá látòkù sá. alisinatani fala taqrabuhuma abada. ashirku billahi wal idraru bin nasi. ashirku billahi wal idraru bin nasi. ẹ dákun ẹ kù sí. ashirku billahi wal idraru bin nasi. ti máa wà láàrin àdábánijà ọlọ́wọ́ yín ẹ gbọ́dọ̀ ṣe bọ́ kò síbi kan náà tẹ̀lé ẹ má dé bẹ́ẹ̀ owó bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ti ẹ̀ jẹ́ ọmọ akéwù mi ìwọ tí wọ́n ní fún wọn béèrè kí lọ fẹ́ àfa mi tí wọ́n lọ dákọ̀ ní agbára ẹ wá dákọ̀ tí wọ́n ṣàdúgbò láǹfààní ẹ wẹ̀ kọ́ lára àdábánijà gbogbo yín tẹ wá gbọ́ wá sílẹ̀ ní tẹ wá wo Buhari Musa ẹ kó di ẹ bọ ẹ bá fẹ́ ráyé lò tẹsí fẹ́ pàdé Ọlọ́run bẹ́ẹ̀ ti fẹ́ kò sí kankan tó ju Ọlọ́run lọ. àní ẹ wo lẹ ẹni ó nílẹ̀ yé ti àná Ibrahima ibi tó ti fúri iwájú Ọlọ́run ebi bàbá rẹ̀ olóòsà wọ́n bí ní àbá tọ́ọ̀gì làbúlà àná Ibrahima bá rẹ̀ lọ́dọ̀ àwọn tó bí pé àwọn ta ni èrè òsì wo ni kí bàbá yín bí tọ́ọ̀gì lọ́ba dé kí n bá yín ṣe nínú tí o bá àwọn ẹgbẹ́ rẹ bá kiri lọ àwọn àtà àdébùrà ẹ bá wà wá tiẹ̀ mọ́ni. ẹ̀yin tẹ́ bá lè gbádùn ẹ wá ra lójúmọ́ fi rí náà o tani wàá rà yìí. fúnra rẹ̀ ni wọ́n gbé òun yìí òun lọ́lọ́wọ́ òun ẹ̀tọ́ lọ́wọ́ bá fọ́nà mọ́ ọlọ́mọ́sà fọ́nà mọ́ gbogbo wa. ìjọba Nàìjíríà àìmọ̀nà ni àwọn bàbá wa lókè lọ́wọ́ mọ̀nà ni ẹlẹ́kọ̀ọ́ àdúrà ni ẹ máa ṣe ẹ̀yin lẹ kó bàbá fún bàbá tí wọ́n ń kó kíní dọ́lọ̀ ọ̀kẹ́rẹ́ ìrìn mọ́tò ẹ̀yin ni àdúrà ni ẹ ṣe fún ìjọba Nàìjíríà ẹ má ṣe pèmọ́ bọ́ọ̀mù Amẹ́ríkà bá jí láàárọ̀ tó bá ń nà báyìí ọmọ Amẹ́ríkà ó ní ó God bless me bájú ni God bless America bí wọ́n ti jẹ́ kébìrì wọn náà tààrà pàtà sí Ọlọ́run bẹ́ẹ̀ lára inú àwa ní ìyàtọ̀ ẹ̀mí jẹ́ wá ní jẹ́ àṣepèlè orílẹ̀-èdè wa èèyàn fi iná sùn ọwọ́ ayí bí ajójó ọ̀yájú ọmọ ń sunkún bàbá ọ̀rọ̀ ọmọ ńlẹ̀ ilé ọmọ òdu bàbá lórí wẹ́ẹ̀rì àti àwọn kò ní dáa fún àwọn Nàìjíríà ẹ̀rù gan. ọba fẹ́rẹ́ rẹ̀ Ọlọ́run ní padà ní tí ọ̀sọ́ Ọlọ́run bí Ọlọ́run wà ní ọmọ lọ. tàbí tí náà lójú mẹ́jọ kalẹ̀ alájẹ ìjòkó sí láàrin
ìjọ́tọ̀ ń bẹ́ẹ̀ mú oyin tó ní ọ̀sẹ̀ kan tí ìyá rẹ̀ sí lọ tó lóko ti fìdílà lórí pẹ̀lú. tí o béèrè kankan bẹ̀rù. ayé nìyí a ti di gbogbo ẹ̀ lọ́wọ́ jọ́ta ń bọ̀ mú ìyá wa gbogbo tá a fẹ́ dà láyé àti di yìí tí ń dà láyé lọ́wọ́ yẹn ní Buhari Musa ó di wá ní ọlọ́run ti sáyẹ̀nsì ìwọ náà di tiẹ̀ wá ní ọlọ́run ti sáyẹ̀nsì àwọn kan di tiwọn náà wà ọlọ́run ti sáyẹ̀nsì bó o ti wáyé náà lọ́ọ̀lọ́ o ò ní ní lárí bẹ̀ ẹnìkan ò ní mọ̀ o ò ní gbé kẹ̀kẹ́ ò ní ní fọ́dà búlọ́ọ̀kù sísì ò ní ra èdè kan fẹ́ tó. ẹlòmíín ṣe kàkàrí nísìnyí owó olè tó kù lọ́bẹ̀ san plọ́ọ̀tì kan náà lọ́ra ọlọ́run sì ń wọ́n náà pé ó ní kọ̀ ó sì ó síbẹ̀. ẹlòmíín ti parí tiẹ̀ bí wíwé tó ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ó ti parí àwọn ará èkó ti dé ọ̀túnra ní abápọ̀lù ní mẹ́fà mọ́ṣọ́ mọ́lẹ̀. ìjọ kejì àwọn alágbàdá dé wọ́n kún wọn ẹ̀yin jàmáà ẹ jẹ́ ká máa fọ̀rọ̀ wa sọ́dọ̀ ọlọ́run. wọ́n ti pa màálù àwọn alágbàdá gbogbo ẹ ti ń ṣe yìnkìn àárọ̀ ọjọ́ tó yà fún àwọn aláàbá wọ́n ti tó sí àwọn aláàbá lẹ́wọ̀n pé kìí pẹ́ tá a ti débẹ̀ aláàrọ̀ tọ̀tọ̀ àwọn àdìmọ́ mú bẹ́ẹ̀ à ń ti jókòó kalẹ̀ lábẹ́ tẹ́ǹtì kó ṣe kọ́ ọ́fíìsì wa náà lọ́fíìsì àwọn aláwà ní tó kéré àti yìí tó tóbi ń pa fún wọn ó pẹ̀jú wà lábẹ́ tẹ́ǹtì níbi òṣèlú agbó ariwo kan nílé wọ́n ti ń ṣe ẹ̀ máa ń obìnrin bẹ́ẹ̀ ọba ní wọn èèyàn sọ́ọ̀tì ayé ni ní ọba ní wọn àfà àwọn ti dé wọn ti ń dáná wọn ti ń ṣe TikTok ìyá wọn sùúrà orí mi abárí sí gbogbo ẹ̀ ń ṣe yín kìnnì wọn bá rí ìyá sí aláìkí ìwé kan ní àwọn ọmọ àgbà ti dé ẹ pè mọ́ wá lórí mọ́mí ti dé wọ́n wá bá lórí kìnní tá a máa fi yàgbẹ́ wọn kìnní tá a máa ń jòkó ní tá a máa fi yàgbẹ́ wọn ẹ̀jẹ̀ wá ń dà lẹ́nu rẹ̀ ẹnìkan ò lù ẹnìkan ọ̀nà ní kankan àwọn abẹ́rẹ́ lọ sí pé wọlé nù sí ẹ̀rẹ́ ní ọkọ̀ wọlé òun ò lè rí kankan wọ́n fẹ́ sí òsì wọ́n wẹ̀ ní wọ́n dàgbé wọ́n fẹ́ wẹ̀ wù wọ́n padà dùn mí wọ́n lọ jẹ́ kódà lọ tẹ́tí ìgbà bóòlù kún mo ti wá rí o sì ní wọ́n fẹ́ wẹ̀ wù náà nígbà mo bá wọn tó wẹ̀ ní mẹ́lára wọn fẹ́ wẹ̀ wù ní mo bá wọn bí wọ́n bá lọ wò wọ́n ẹni wọlé obìnrin ni pàtó tó gbé ariwo yìí láti inú ilé ẹ̀jẹ̀ mọ́ ọbẹ̀ ń jóná lọ iná ń mú ọbẹ̀ nínú agbada ẹ̀dẹ̀kan ọ̀yà sí. kálukú ń jó láìsí yé gbogbo ẹ̀ ló tẹ̀ kalẹ̀ rẹ̀ gidi yí ọgbọ́n wọn gbé bẹ́ẹ̀ wọn náà láàṣì sí. ẹ̀yin àbá ẹ̀yin sì dájú wọ́n ti kó ọkọ àti jígà àwọn àbá wọ́n gbé àyìn náà ní ẹ̀wọ̀n bẹ́ẹ̀ láti ìdìbò lẹ́nu bá òfò wá sí lọ gbá àwọn ọ̀mẹ́ni ó túmọ̀ ọ̀rùn padà àwọn tó ṣẹ́kù ẹ̀yin ò lè dẹ́gbà bẹ̀rẹ̀ ẹ̀yin dájú gan eléré ikú nìyí nígbà yẹn kú jẹ́ ìlú náà túmọ̀ ọ̀rùn wọ́n kó gbogbo nǹkan lọ ààrẹ nìkan tí ó gbogbo òní lọ́wọ́ ṣẹ́kù gbogbo yìí tẹ́ ẹ bá fi wá sí ìlú ní lọ́dọ̀ àdàbọ̀ níjà ọlọ́run ní ẹ̀dì má bí a ti lọ́nu ẹ má sin kankan mi lẹ́yìn ọlọ́ kò sí tẹ́lẹ̀ kan lè ṣe ọ̀rẹ́ mi kan bẹ olówó ni mo ní dàpọ̀ jẹ́ gbọ́rọ̀ ẹ̀ ń tọ́lọ́wọ̀ ọ̀bá ní fún mi ò lè fún mi yọ̀wọ̀ adé àdájì ẹ̀ka alága ọmọ ní ayélujára sí tọ́lọ́wọ̀ ọ̀bá ti fún mi ò lè fún mi ebi ò sì lè tọrọ ọba mọ̀ kékeré yìí àdájì gbé wá àwọn akéde àpò ọkọlọ́wọ́ bẹ̀rẹ̀ mọ́tà àrà mọ́tò òbí ni tọ́ ọba mọ̀ kọ́ yẹ mí gbé wá torí pé tọ́lọ́wọ̀n ò ní ṣe ò ní ṣe bí gbogbo àfáà bá ti gbà bá wọn àní yẹ̀yẹ́ pẹ̀lú táàkì afáyàyà jáwé méjì káyé ti máa lọ. Alhajju rukunun azim. gbogbo alálàájì ayé ájì tẹ lọ rukunun azim erigun kan ni tó tóbi. Min arkanil Islam. Orígun Islam ọ̀kan ni. Fa subhanallahi allazi. Nípa Ọlọ́run tó ṣe pé. Farada al-hajja. Ó ṣe ká ṣe ìrìn àjò
àjò lọ hajj ó ṣe lọ́ranyàn. وفضل البيت ilé tẹ̀ wá lọ ní bẹ́tìlì àtìkì ọlọ́run wá dálé náà ọ̀dà lọ́la. وكرمه lẹ́yìn ọlọ́run ọba dá lọ́la tán àdàbàdìjà ọlọ́run tó wá pọ́nlé náà bẹ́tìlì àtìkì ọlọ́run tó wá pọ́nlé. وشرفه على سائر البيوت. ní gbogbo olè tí ń bẹ láyé kò sí tọ́lọ́mọ ọba gbé ga tó tó bẹ́tìlì àtìkì ẹ̀rí ni bàbá yẹ lẹ́yìn Mákà àti Mádínà kò síbi tọ́lọ́mọ pè nílùú mọ́ ìgbẹ́ ní gbogbo ẹ̀ abáǹgbẹ́ ó dìbò níbi tí kálukú kọ́lé sí bó ni Mr. Kini pé àjí àárẹ̀ ni ìgbẹ́ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sọ ọ́ di ilé ni. ولا يزال الناس يرجون. àwọn èèyàn wá ní ìyẹ̀wò ní Ìgbò wọ́n mọ̀ sẹ̀rìn àjò lọ hajj tẹ̀tìdé. منذ رفع إبراهيم القواعد من البيت. láti gbàdá náà Ibrahim àti gbọ́pọ̀ oléhùn ga ni wọ́n ti wọ́n máa wá bẹ́ẹ̀. وأذن في الناس بالحج. àná Ibrahim wá pé àwọn èèyàn ẹ máa wá hajj ẹ máa ṣe hajj wáyé. كما أمره الله تعالى. àná Ibrahim ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bọ́lá wọn bá rẹ̀ ti pa láṣẹ pé kó gbé síbẹ̀. لأن الحج من أفضل الأعمال. torí kátẹ́rìn àjò lọ Mákà a gbọ́dọ̀ yáwó lọ a gbọ́dọ̀ bá cooperative owó ẹ̀ a gbọ́dọ̀ mú lọ Mákà a lè jẹ gbèsè lọ Mákà wọ́n tó fẹ́ lọ Mákà ìyàwó mẹ́ta lónìí àwọn méjèèjì ni wọ́n gbọ́ra wọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n gbọ́ra wọn yé wọn ò rún jẹjẹ wọn ò rí tẹ̀sí ìwọ́ wa kọrí Mákà tó yẹ kọ́ yẹn bí níbẹ̀ léwu ọlọ́wọ́n ní gbá jìjì ẹ̀ bóun ló ṣe lé ìyá rẹ̀ ń bẹ lé bàbá rẹ̀ ń bẹ lé kí ni wọ́n máa jẹ yóò pèsè ẹ̀ka lè fún wọn. ọlọ́run dá kásì àjọ ọlọ́run sí ọ̀la. من أفضل الأعمال. nínú àwọn aṣẹ́ tó lọ́lá. والقربات عند الله تعالى. mọ́kàtà wa ń lọ ni nǹkan kan tó ti bọ̀ ní tó ń mú ní súnmọ́ ọlọ́run. وهو يعدل جهادا في سبيل الله. ká lọ Mákà ká dé ẹ̀yin gbogbo ọmọ ìyá wa l'Óṣogbo ká lọ ká dé ká ṣiṣẹ́ bọ́lọ̀ ti ní àṣẹ ó ṣe déédéé kéèyàn jagun sójú ọ̀nà lọ. لأن الحج المبرور. tó gbé hajj àbí àlàájá tọ́lọ́ ń bá gba tiẹ̀. ليس له ثواب إلا الجنة. bí wọ́n ti dé ìwọ̀n lẹ́sàn kan tọ́lọ́ wọn sàn wọ́n tàbí wọ́n kó láyé dí àlùjánnà ni wọ́n lọ. وهو سبب